bọ́dún bá ti jọ pèrègún a máa wọ̀ tútù wálé ayé o. ọdọọdún ìní lásò lógúnlógún, ọdọọdún ìní kàn án so lọ́gbọ̀nlọ́gbọ̀n. ọdún kan ò níjọ ká mọ́ ṣe èrọ́mọ òbí lórí àtẹ. òní ọjọ́ yìí 17 oṣù karùn-ún ọdún ní ṣàyájọ́ ọjọ́ tí ó lóríire obìnrin takuntakun tí a fi ń wúre fóbìnrin nínú ayé ń bí. adúmáàdán arẹwà obìnrin engineer Mrs. Fagbemi-Boyejo tó kọ́ mọ́ omi ayé. olúwa ṣeun mọ́ gbọ́ bí mo ti ń wí o. Deborah tù mí nínú mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. ìwọ ló ní dákun mọ́ dágọ̀ ọjọ́gọ́jọ́ tó rọ́dún rẹ̀ lóde. olóríire tó lò ní o dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi. Member Nigeria Society of Engineers tó tún jẹ́ member Nigeria Institution of Civil Engineers, member Association of Professional Women Engineers Nigeria. bákan náà ni tó tún jẹ́ member International Accredited Course Engineers. mo ládùúrà ẹ lóde o. ó bá ṣọ́ ọpẹ́ fada ní wáyé torí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú. mélòó ìjì ló ti jà tọ́lọ́run ọba ò jẹ́ òdominú àgbọ̀n rẹ̀ nù nínú ayé bí. àṣeyí ṣàmọ́dún o lórúkọ Ọlọ́run ọba. onísáàmù ní kọ́ wa láti mọ̀ káyé ọjọ́ wa ká lè mọ̀ fọkàn wa sípa ọgbọ́n. ojú rẹ tó tún rọ́dún o ire ni yóò mọ̀ rí lórúkọ Ọlọ́run ọba. níre là á sọ̀rọ̀ àtàrẹ nínú ayé bí. ire làwọn mọ̀ fi pérí rẹ̀ láṣà àdáni wáyé. ó ti yíyá o jẹ́ ń bá ọ̀dẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀. ọmọ evangelist Ezekiel Okunloye Fagbemi ti ilé aláyàn tẹlẹmù Ọláolúwa local government ní ìpínlẹ̀ Ọ̀ṣun. àbọ̀ ọmọ pé mímọ̀lẹ́ àwọn bàbá rẹ̀ ni. ọmọ Oníkòyí o Oníkòyí àgbọn ọyùn gbọ̀ngbọ̀n mo kan lẹ́ẹ̀kún ogun ọmọ àbàtì ẹ̀yọ̀ yánbí lólú ọmọ alérí ikú pọ̀ ogun àjàwẹ̀yìn nímúlẹ̀ Oníkòyí wù mí gbé o. ogun ojoojúmọ́ nímúlẹ̀ bàbá yín sún mí lọ. àbọ̀ ọmọ pé ogun bá mi ní gbogbo òdolúgbó. ogun bá mi lọ́dàn mọ́dé èrò ọ̀dàn. Ìkòyí òrógùn jà ó jà gbòòrò. àbọ̀ ọmọ pé ogun burú lọ́jọ́ ọjọ́ sí ni Ìkòyí ò délé pé ọmọ igun balẹ̀ igun jórí àkàlà balẹ̀ wọn jẹ́ ẹ̀ẹ́dọ̀. Ìkòyí ẹ̀ṣọ́ o ọmọ adìyílẹ̀ ẹ̀ẹ́dógún ni wọ́n kó kílẹ̀ àwọn bàbá rẹ̀. ọmọ àmúra ogun bí ẹni sì mọ̀ ń tẹ́lẹ̀. àbọ̀ ọmọ pé nílé bàbá tó bí ọlọ́mọ ni. ó tún ti yíyá o jẹun bá ọdẹlẹ ìyá rẹ̀. àbọ̀ ọmọ pé ìwọ lọ́mọ. Madam Victoria Olúfúnmiláyọ̀ Fágbèmí ọmọ oyè Èdìran ti ilé òkè Ìtútàbà ní Ìbàdàn tó ṣe bẹ́ẹ̀ tó ti sùn lóòkàn àyà Ọlọ́run ọba. kádàní wáyé ó dẹ̀lẹ̀ nkádàní wáyé ó dẹ̀lẹ̀ nkádàní wáyé ó dẹ̀lẹ̀ fẹ́ni ire. bí n bá relé ìyá rẹ̀ ẹ̀yin lọ́mọ àágbérí ọ̀gá o. ọmọ alẹ́bọ̀ tí yóò fa àparò òru. ọmọ kúkú sáórí. ọmọ òsàlẹ̀ sáàgùn. ọmọ arórí àparò ògúnṣẹ́. bí ọjọ́ bá kàn rí kẹ́ni ó mọ̀rìn dé tẹ̀yìn. bó òórùn bá ti lọ rẹ̀ dòdò kẹ́ni mọ̀rìn dé àágbérí. ọmọ bá ń mẹ́kùn lágbàlá bá ń mewúrẹ́ só ní gbangba oko. àágbèrí ọmọ ajáwé sọ ló kọ ni wọ́n pòkì ilé ìyá rẹ̀. oko ọdún o ìyá Boyejo, ìyá Michelle, ìyá Flourish, aláṣẹ Tumitech Engineering Consult Limited
tó sì tún jẹ́ aláṣẹ Fag Multi-Concept Nigeria Enterprises. àṣeyí ṣàmọ́dún lórúkọ Ọlọ́run ọba. àwọn ọmọ Pa Ezekiel Okunloye Fagbemi ni wọ́n ní mọ́ kí ọkú ọdún. wọ́n ní lórúkọ Ọlọ́run ọba ìrọ̀rùn ló fi ìlólé ayé. ọmọ ní báwọn ké oníṣòro lórúkọ Ọlọ́run ọba.